sọ̀rọ̀ Gumi alfa ìgbà kan lẹ pé orí gbogbo yín ti gbálẹ̀ ayé ìgbà kan ni gbogbo yín pé tẹ́ ṣe bí olórí burúkú ẹ mọ̀ pé tá lọ bá lọ àbọ̀ ń bọ̀ wá àbọ̀ ti wá dé báyìí ẹ̀yin màmá bàbá ẹ bá mi pín wọ gbogbo ayé etí tó gbà lọ kó gbà bọ̀ ṣé mọ̀ pé níbi ọjọ́ mélòó Gumi bọ́ síta ó alẹ̀ àṣé kò sí ẹlé gbogbo ṣe fẹsẹ̀ alẹ̀ níwájú Igboho Gumi bọ́ síta ó wá halẹ̀ ó wá fẹsẹ̀ halẹ̀ lẹ́ni tí ò le níwájú Igboho ṣé mọ̀ pé tẹ́lẹ̀ táwọn olórí burúkú wọn ìbá ti ń sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ á dákẹ́ bàbá ò ní fèsì ṣé wá rí lọ́tẹ̀ yìí ìsọ̀rọ̀ ní gbèsè gbogbo yín pátápátá lẹ máa tẹ́lẹ̀ máa kàn dín nínú yọ̀ Ìgbòho wá fún yín lésì kò sí nǹkan tí aláya bàbá lẹ́rìí kankan lè ṣe sí èyí tó bá wá gbọ́n nínú yín tó bá ní làákàyè ẹ gbọ́ mo tútù sọ èyí tó bá gbọ́n nínú yín tó bá ní làákàyè ihun tó ṣẹlẹ̀ sáwọn tó kọ́kọ́ gbórí bọ́tà sí kó kọ́ lọ́gbọ́n kó ọ̀rá dákẹ́ èyí tí ò bá ti fẹ́ ṣẹ̀sìn tí ò fẹ́ ṣe ẹlẹ́yà kó ṣe kí ni kó mèṣù ọ́nu kó lọ mèṣù ọ́nu kó lọ set up ohun lọ́rọ̀ tó wà lẹ́yìn ní few days ago ọba àwọn ọ̀daràn bọ́ síta tí ń ṣe Gumi ó ní kí Sunday Igboho lọ ṣọ́ra ẹ̀ àwọn níùsì tí ó lè gbé òtítọ́ ọ̀rọ̀ jáde mọ́ nítorí àwọn ìjọba Nàìjíríà tí ń dúnkokò mọ́ wọn àwọn ọ̀bàyé jẹ̀bẹ̀ ni o Tinubu ò sí lára wọn o ẹjẹ́ àmà là o èyí tí Tinubu bá ṣe ká sọ pé Tinubu ló ṣe èyí tí Tinubu ò bá ṣe ẹjọ́ jẹ́ ká yé mọ̀ pé òun kọ́ ló ṣe àwọn tó ṣe lélẹ̀ gbogbo wa pátápátá la jọ gbọ́ nígbà tí Ṣèyí sọ fún wa wípé òun ti ránṣẹ́ sí àwọn media houses ó lójú nǹkan tó gbọdọ̀ gbé síta gbogbo wa la jọ gbọ́ òun ló wá dífá fún wípé àwọn media houses kan wọn ò lè gbé òtítọ́ síta mọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà àfirọ́ àti ìbàjẹ́ nígbà tí Gumi jáde ní few days ago ó dúnkokò mọ́ orí ara ẹ̀ láì ṣe Igboho ó ní kọ́mọdé Yẹmọ lọ sinmi kọ́mọdé Yẹmọ lọ sinmi ẹgbẹ́jẹ́mọ́wọ́ pẹ̀lú gbogbo kan tó ń ṣe àwọn mayeti nonsense àwọn mayeti criminal àwọn yẹn náà bọ́ síta ẹ̀yin ọba wa ṣé bẹ́yìn ṣáà ní bàbá wa ẹ mọ̀ pé kí ló dùnú Lady Gay àwọn bá Ìgbòho wọn ò ṣeré àwọn náà jáde tọwọ́ sọ̀rọ̀ àwọn mayeti nonsense wọ́n bọ́ síta àwọn náà ju right up newspaper gbé gbogbo ẹgbẹ́ ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ kí fi bẹ́ẹ̀ most of àwọn nǹkan wọ̀nyí because Facebook Twitter ló máa post wọn sí àti Instagram ṣùgbọ́n mi aṣàlàyé tí n bá lè ṣàlàyé fún yín bẹ́ẹ̀ àwọn ọmọ yìí tí àlá náà wá bọ́ síta wọ́n kọ petition wọ́n sọ oríṣiríṣi bí màyé tí àlá ṣe ń kọ petition wàhálà ìtẹ́bù bàbá Tinubu máa ti kú gan o tẹ́bù bàbá Tinubu ó máa ti kú gan bàbá yẹn gbò tẹ̀ nílé ṣíwèé kankan wò mọ́ lásìkò yìí ẹ ṣàjọ gbogbo ẹ̀yin ní petition ìsọnù ẹ sinmi ẹ̀dọ̀ ìdí tí mo ṣe ń bẹ̀ yín ni wípé àwọn dọ́kúmẹ́ǹtì kan wà àwọn pépà kan wà tó yẹ kó wà very important tó yẹ kí Tinubu ṣíwò àmọ́ gbà Tinubu bá ṣì kíní petition lórí Sunday Igboho Tinubu ṣì kejì petition lórí Sunday Igboho Tinubu ṣì kẹta petition lórí Sunday Igboho bàbá òní ṣì kẹrin wò mọ́ tí bá pàwọ́ ẹgbẹ́ máa já mi sí comment section ẹ̀yẹ yọ ẹ̀mọ́ bó ṣe lọ ẹ̀yìn tí mo dùnnú a lot is going on very soon etí wa máa gbọ́re ojú wa máa ríre ẹ bá mi share àwọn ọ̀rẹ́ anybody níṣẹ́ ìbá mú ẹ̀yin mọ́ra fọ́kà kọ̀kẹ́ bọ́ sí comment section mi kẹ́ máa bú mi èébú yẹn mo fi ṣọlá gbogbo ẹ̀yin wèrè tẹ́ bú mi nítorí ti ìdààmú tápà àti àgbàlá èní náà mo sì bọ̀ wá fún gbogbo yín lésì èní ni kò ní dọ̀la Ìbàdàn ni mí èyí ṣe ọmọ àlè ọmọ ọkọ ni mí
màá wá fún yín lésì mò ń bọ̀ lẹ́yìn eléyìí ẹ̀yin lókù tí màá fún lésì kódà mo lè wọṣọ yín náà fún wá fún yín lésì mo dẹ̀ tún lè fi yín wá polówó ọjà kí wọṣọ mi. So ẹ tún kọ́mẹ́ǹtì síbẹ̀ kẹ́ tún bú mi ò rọ́gún iṣẹ́. Now ẹ má competition kankan mọ́ kí bàbá Tinubu lè ráyè ṣí ìwé gidi àbí kéde ni ẹ̀yin tẹ́ máa ń kó gbogbo kiri lọ sórí tébù bàbá Tinubu èyí tó bá ti jẹ́ petition àwọn ìsọnù yẹn ẹ máa bá wa kó sẹ́gbẹ̀ẹ́ kan àwọn tó bá ti jẹ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé Nàìjíríà àtàbọ̀lẹ̀ Yorùbá àwọn yẹn ni máa bá wa tò síwájú bàbá Tinubu because ó dá mi lójú pẹ̀lú gbogbo tó ń lọ lábẹ́lẹ̀ yìí wípé tébù bàbá Tinubu ti kún fún petition ó ti kún fún petition. Gumi bọ́ta ó dúnkokò mọ́ Sunday Igboho àwọn Miyetti Allah bọ́ síta wọ́n dúnkokò ó lè olórí àwọn kidnapper Ọ̀yọ́ state ìyẹn náà bọ́ síta ó kọ petition mọ́ Sunday Igboho. Mo wá fi àsìkò yìí ẹ bá ṣí ẹ ṣó yìí mo fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin kábíyèsí wa tí Ọlọ́run á jẹ́ ká rí yín pẹ́ ẹ̀yin ọba ìlú Ìgbòho fáǹfààní ẹ̀yin tí ẹ bá mọ̀ nígbà táwọn Miyetti Allah competition against Sunday Igboho olórí àwọn Fulani kidnapper tó ń ṣe agbódegbà fún wọn tóun àti Ṣèyí jọ ń ṣiṣẹ́ ìyẹn náà competition against Sunday Igboho Ṣèyí wá bọ́ síta ó wá ṣiṣẹ́ tó wọn láti sọ wípé òun ò fààyè gba individual security kankan láti máa chase anybody kiri ní ilẹ̀ Yorùbá. Àwọn kábíyèsí wọ̀nyí náà wá bọ́ síta because ọba tó bá ṣe dáadáa jẹ́ ká sọ ọ́ mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yóò lè tí ìgbẹ́ bá ṣí ẹ̀ àwọn ọba Ìgbòho náà wá bọ́ síta pẹ̀lú petition títí wọn náà wípé sẹ́ẹ̀ ò sí anybody tó lè ní kí Ìgbòho má ṣiṣẹ́ ọmọ Ọ̀yọ́ mi ó dẹ̀ ní àṣẹ gẹ́gẹ́ bí ọmọ ìlú láti tọwọ́ ìbàjẹ́ àwọn ẹni bíbọlẹ̀ ní ìlú Ìgbòho so àwọn gẹ́gẹ́ bí orí adé ọrùn lẹ̀kẹ̀ orí adé tó fi yangàn láwùjọ o àwọn fọwọ́ sí gbogbo táwọn Miyetti Allah gbogbo wọn gbé síta yẹn kò sọ̀rọ̀ ńbẹ̀ banga 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 èèyàn bá wọ̀nyí ẹ̀ ní ṣọ́kú a máa rí yín pẹ́ ọmọdé yẹn mọ́ náà wá bọ́ síta bàbá wa gbá Gumi lóhùn pé olórí burúkú ní ẹja play Sunday Igboho ẹ bá ṣí ẹ Igboho ti sọ̀rọ̀ Igboho jáde wá sọ̀rọ̀ Igboho jáde wá sọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ ṣé lọ́rọ̀ tí Igboho wá sọ yìí ṣé mọ̀ pé Gumi ló dárúkọ ló máa dárúkọ tẹ́ bá ti ń gbọ́ sí kí wá ṣe Gumi nìkan ló ní o gbogbo ẹ̀yin amòkùnṣèkà gbogbo ẹ̀yin abániláyọ̀jẹ́ gbogbo ẹ̀yin ìka ènìyàn tẹ́ wà nínú Nàìjíríà gbogbo yín lẹ́lẹ́lẹ́ tí Sunday Igboho jùlẹ̀ kì í ṣe Gumi nìkan ṣe ní fireback tọ́mọdé yẹ mọ́ fireback Gumi kì í ṣe Gumi nìkan ló fire o aborí tayé ni gbogbo yín ló fire ṣe mọ̀ pé àwọn àgbà máa sọ kinní kan wípé ọ máa fi kinní kan ṣe yeye mo fẹ́ pa òwe yẹn ẹ má bù mí comment section pọ̀ mọ́ Yorùbá tí ó gbèdé o èmi náà kọ́ lọ́ọ̀ ni ó ní òwe kan tó máa ń pa wípé ọmọ náà là ń rán sí lọ yes ọmọ náà là ń rán sí lọ so Ìgbòho ti rán Gumi sí gbogbo ẹ̀yin tó kù kí gbogbo yín kẹ́ láwọ́ yín kẹ́ fomi lò kí gbogbo yín jẹ́sẹ́jẹ́ kẹ́ lè mọ̀ pé náà bí ṣeré ọmọ Adéyẹmọ kò wọ́n yà láyà anybody ní ṣẹ́mọ́bà ó yá májà a fẹ́ gbóhùn ọmọ kan a fẹ́ gbóhùn ọmọ kan tí kì í ṣọmọ àlè ilé ìṣìkọ̀ ilé ìkọ́ bàbá mi yẹn má wọrí àṣepọ̀ lọ́dọ̀ tí yín náà gbogbo ẹ̀ la máa mú lẹ́sẹẹsẹ tẹ bá gbọ́ one by one la máa mú gbogbo ẹ̀ ó yá ẹ bá mi like ẹ bá mi love ẹ subscribe. tó ń pààyàn tó ń kidnap yẹn tó ń ṣe òfò nílùú yín lẹ́yìn ẹ rọrọ sọ ẹ wá ń pariwo pé kí Tinubu lọ bá yín Sunday Igboho ẹ ní sí oríire ọdún mẹ́jọ ni Buhari ò mú Fúlàní kankan ṣiṣẹ́ báwọn ti ń dà lórí èmi àti Kanu ló ń bọ́ lọ pa ọdún mẹ́jọ ẹnì kankan ló gbúkú gbẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ gbẹ̀yìn ló gbúkú wa tó ló gbúkú tó pẹ̀rẹ̀ ní jẹnẹra kí ló pẹ̀rẹ̀ tó wọ agbádá òfò tí dárúkọ mi yẹn ń dárúkọ tèmi ikú òjijì yọ pa wọn tó ń dárúkọ mi pé kí Tinubu mú yẹn ikú òjijì yọ pa wà Fúlàní tó dárúkọ mi ó lè ṣe é rúkú Gumi tó sọfún àti tó pẹ̀rẹ̀ nínú Miyetti Allah tí ń kó bọ̀ tó ń kó bọ̀ burúkú kiri tó ń pààyàn tó ń kidnap yẹn tó ń ṣe òfò nílùú yín lẹ́yìn ẹ rọrọ sọ ẹ wá ń pariwo pé kí Tinubu lọ bá yín Sunday Igboho ẹ ní sí oríire
ọdún mẹ́jọ ni Buhari lò Buhari ò mú Fúlàní kankan ṣiṣẹ́ báwọn ti ń dà lórí èmi àti Kanu ló ní kọ́ lọ pa ọdún mẹ́jọ ẹnì kankan ló burúkú gbẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ gbẹ̀yìn ló burúkú àti olóbùkún tó pẹ̀rẹ̀ ní jẹnẹra kí ló pẹ̀rẹ̀ tó wọ agbádá òfò tí dárúkọ mi àwọn dárúkọ tèmi ikú òjijì náà pa wọn tó dárúkọ mi pé kí Tinubu mú yẹn ikú òjijì náà pa wọn Fúlàní tó dárúkọ mi ò ní sílè burúkú Gumi. mi ò jẹ́ gbàgbàgbà bàbá ní olórí burúkú Gumi àtẹ̀yìn Mayeti àlàyé bá mi ṣí ẹ̀ mo mọ̀ pé tí Igboho sọ yìí sí wọn ní jẹ́ kí newspaper gbé o àwọn rédíò ọ̀sìs ò ní gbé o wọn ò ní gbé o ṣùgbọ́n gbà táwọn Mayeti àlà gbogbo táwọn Mayeti àlà ṣe competition against Igboho yìí sí kò tí ju bóyá 4 days lọ o gbogbo tí gómìnà jáde wá alẹ̀ mọ́ Igboho kò tí ju 4 days lọ wọn kó má ti tó bẹ́ẹ̀ gbogbo tí olè ọ̀fọ̀ tó wà nílùú Ọ̀yọ́ kidnapper tó wúlò competition against Igboho kò tí pé 1 week lọ́nà kí ni tí bá ṣe wo orí fóònù mi máa rí déètì ìjọ yẹn bẹ̀ because ìjọ yẹn gangan ni mo receive gbogbo ẹ̀ Igboho ní kò ní dáa fún gbogbo yín kú òjijì ló máa pa yín bẹ́ẹ̀ tí wí ló máa rí bẹ́ẹ̀ tí wí ló máa rí Májàsọ́lá bó ti wí ló máa rí bó ti wí ló máa rí èyí ò wí yẹn ọmọ Adéyẹmọ àárọ̀ mọ́ bó ti wí ló máa rí Májàsọ́lá bó ti wí ló máa rí ẹ bá mi gbẹ̀yìn ẹ bá mi kọrin ẹ bá mi ṣe àmì sí comment section ẹ bá máa ṣe àmì àṣẹ bó ti wí ló máa rí bó ti wí ló máa rí ọmọ Adéyẹmọ bó ti wí ló máa rí bó ti wí ló máa rí èyí ò wí yẹn àárọ̀ mọ́ bó ti wí ló máa rí ọmọ Adéyẹmọ bàbá mi bẹ́ẹ̀ ti wí ló máa rí èyí tẹ́ sọ yẹn àrò tẹ̀ ti rọ̀ mọ́ ògbà ọ̀run ti gbà táyé ṣe àmì sí gbogbo àwọn àjẹ́ ayé àtàjẹ́ ọ̀run wọ́n gbà wọlé àwọn ọ̀run ṣe àmì àṣẹ wọ́n ṣe sí gbogbo yín kú òjijì ló máa pa yín ṣọ́mọ Adéyẹmọ parọ́ ni ẹ fún wa ní Fúlàní ọ̀daràn tí Buhari tì mọ́lé ẹ fún wa ọmọ Yorùbá a ní ẹ wake up ẹ má sùn ẹ fún wa ní Fúlàní ọ̀daràn tí Buhari tì mọ́lé ẹ fún wa ní Fúlàní ọ̀daràn tí Buhari ní kó lọ pa why Nnamdi Kanu why Sunday Igboho nígbà tí kòkó ṣeṣu èèyàn kòkó gbọ́ o ó dúró ọmọdé yẹn ọmọ wa ń gúnyán sí gbogbo yín wà lè sùn ní sinmi títí dórí Gani ní sinmi títí dórí Àgbàlá Gabriel so ẹ̀yin tẹ́ fẹ́ bú mi torí Àgbàlá Gabriel kẹ́ tún lè bú mi comment section ilé náà mo ní sinmi ebi nípa mọ́nàmọ́ná kú ebi àlàáfíà ló máa pa yín kú kí lọmọdé yẹ mọ́ ṣe àwọn ọmọ ọlọ́mọ ṣì wà nínú gbóòórùn mọ́lẹ̀ Fúlàní wọn àti rí wọn gbà jáde ọmọdé yẹmọ nínú òjò nínú ẹ̀rùn ló fi ń lọ ló fi ń bọ̀ kó lè sùn kó lè wó rí nǹkan kan ṣe sí Sunday Igboho ò lè sùn Sunday Igboho ò lè wó lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó Fúlàní kó kí ni Gumi ṣe kí ni Tinubu ṣe fún Gumi ìgbéyàwó Tinubu àti Tinubu jọ pawọ́pọ̀ pé wà ọkọ mi my dear olómi kí ló ṣẹlẹ̀ who is this Gumi Gumi need to be arrested ìjọ Olúrẹ̀mí Tinubu ṣe bẹ́ẹ̀ kò ní dáa fún yín bí Igboho ṣe sọ yẹn ẹ̀yin ìwèrè tẹ́ ẹ̀ ní kọ́ lọ gbé Igboho àti Mayeti àlà àti Ṣèyí Mákindé ká kúlù fún gbogbo yín ẹ jẹ́ àjọ gbọ́ ìkẹlẹ̀ mọ́ pàwọn ọmọ yẹn ṣì wà nùgbó ẹ jẹ́ àtúmú next one next gbogbo jù yẹn náà sí láyé àpútà ẹ bá mi share ẹ bá mi pín wọ gbogbo ayé ẹ má gbàgbé láti bá mi subscribe. 39 ni wọ́n àwọn tíṣà bíi 6
nínú tíṣà méje wọ́n pàkánú wọn kábíyèsí olódùmarè. òní ló pé 52 days tí wọ́n wà nù gbó èrò tí ń regbó àròlú gbó èrò tí ń rọ̀nà àròlú ọ̀dàn. wọn ọ̀dẹ̀ ní lọ gbé Gumi àwọn ọmọ ọlọ́mọdé wà nù gbó ó dẹ̀ mọ̀ àwọn tó kó àwọn ọmọdé wọn ọ̀dẹ̀ ní kọ́ lọ gbé Gumi ọwọ́ ẹni kọ́ lọ gbé Sunday kò ní dáa fún gbogbo yìí ẹni kọ́ lọ gbé Sunday. àbúrò láti wọ̀ oòrùn. ìró tá a gbọ́ kẹ́yìn òun ni wípé àwọn oní intelligence Amẹ́ríkà tí a ń tẹ̀lé mọ́jà sọ́lá wọ́n sọ wọn débòde Benin Republic. ẹ ń sọ pé kọ́ńtẹ́ǹtì ni kọ́ńtẹ́ǹtì kọ́ o ọ̀rọ̀ mọ́jà sọ́lá Sunday Igboho kì í ṣe kọ́ńtẹ́ǹtì o èyí tí mo fi sọ pé kì í ṣe kọ́ńtẹ́ǹtì ni wípé àwọn ọlọ́pàá sọ́jà DSS bí Sunday bá ṣe kọ́ńtẹ́ǹtì àwọn kì í ṣe kọ́ńtẹ́ǹtì o reality ọwọ́ wọn lọ́wọ́ o gbogbo wọn wọ́n sì ń tẹ̀lé o ẹni tí wọ́n gbé tí a ti negotiate láti 150 million ìyá àtọmọ ìyàwó ẹnìkan tọ́lọ̀ ń fún ní burújí ni wọ́n jí gbé àtọmọ ẹ̀ wọ́n wá béèrè fún 150 million wọ́n ná títí ẹni yẹn fi 20 million bẹ̀ wọ́n ò gbọ́ wọ́n láwọn ọ̀fẹ́ wọ́n ní tí ọba mú. ta ló ń pè mí ẹ jọ 1 minute. ọba mú 15 million wá kò ní fojú kan ìyàwó àtọmọ ẹ̀ mọ́ ó di yá mútu yá ń kárè. wọ́n bẹ̀ wọ́n fọlọ́n bẹ̀ wọ́n ẹ dákun ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀ yín wọ́n ò tó bẹ́ẹ̀ tí ń pè mí. ẹ bá fẹ́ bá mi tẹ́wọ̀ àdúrà yìí o. ẹ gba 20 million lọ́wọ́ mi. òkìkí kan ọlọ́ba Sunday Igboho. wọ́n ti gbà yá wọ́n ti gbọ́ ọmọ alẹ́ o life and direct láì fún wọn kọ́bọ̀. wọ́n ọ̀sẹ̀rá ń sọ̀mù o. Sunday Igboho ó ṣeéṣe kó kúrò nínú igbó pẹ̀lú àwọn kọrù ẹkùn ẹ̀. ó ní láì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni láì bá ẹnikẹ́ni ṣàdéhùn ó fawọ́ 1 million lòun fi ń repo lójoojúmọ́ táwọn ń dà á sí mọ́tò táwọn fi ń wá àwọn ẹni ibi kí. ṣé ń gbọ́ o. ó ní kàkà káwọn ìjọba kí wọ́n gbé lárugẹ wọ́n tún sọ̀rọ̀ against wọn ni o. ó ní wọ́n ti sọ nǹkan kan nípa òun tó jẹ́ wípé alára òrùn ẹ̀lókù àìsùn ẹ̀lókù àìwo. ẹ bá mi máa ṣí ẹ ní program. ọ̀dọ̀ recognize òun IG ọ̀gá ọlọ́pàá recognize òun kò síbi tóun ó dé ní state tóun ó dé commissioner of police ibẹ̀ ní máa wá pàdé òun. ó ní kí n bi wọ́n ní Kwara commissioner of police Kwara wá pàdé òun bẹ́ẹ̀ náà ni commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́. ó ní ṣùgbọ́n òun gbọ́ ìkéde kan tó bà òun lẹ́rù wípé àwọn ń danú gbóòrú àwọn ń ba nǹkan jẹ́ pé bóyá làwọn ò ní yọwọ́ pé kíjọba kúkú yanjú rẹ̀ fúnra wọn ná tí a bá sì yanjú tiwọn ná ìgbésẹ̀ táwọn náà bá fẹ́ gbé àtijọba àpapọ̀ káwọn wá gbé. ṣé ń gbọ́ o. òṣèlú ti wọnú kínní báyìí. àwọn ọmọ ọlọ́mọ sì wà lúgbọ́ o. òṣìṣẹ́ tó dùn ó ṣe gìrìrìrì lálẹ́ àbí lọ́sàn-án àbí láàárọ̀ ó lómi gbígbóná ó sì jáde lójú òun. ọlọ́run tó bá wà lẹ́gbẹ̀ẹ́ òun tójò bá fẹ́ rọ̀ wọ́n pé olóyè kí ló dé. ó wọ́n sọ pé àwọn ọmọ tí ọ̀sẹ̀ tí ò rò nínú òjò ni wọ́n wà àwọn ọmọ bá gidi ṣe rí. àwọn ọmọ tí ọ̀sẹ̀ tí ò rò ọ̀gá sọ́jà kan tí wọ́n gbé ejò lọ́sọ̀ parí inú gbó wọn ò sì fún lọ́ọ̀bù títí tọ́rọ ejò fi tọ́ lára ajá tó fi kú. ọ̀gá pátápátá ni o tó ti káwọ́ tó ní ọ̀pọ̀lọpọ̀ ràwọ̀. ayé ò torí ẹ̀ parẹ́ ọ̀run ò torí ẹ̀ yá wálẹ̀. ó ní gbogbo wàhálà tó ti ṣe sẹ́yìn àsìkò tó yẹ kó wọ́n nẹsẹ̀ kó wọ́n tiẹ̀ máa sinmi kó wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àṣé Ọlọ́run wọn sẹ̀wọ́n lẹ́sàn-án rẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tí wọ́n fojú òun rí.
wọ́n ní kó jẹ́ pé nínú ilé wọn ó tún ti máa gbógun tí àwọn Gani Adams àwọn ní kí n má bù géèmù. bóyá ká bi Sunday léèrè pé sọ́fẹ́kùn ṣé ká bi ẹ̀yin aráàlú léèrè pé ṣé kí Sunday ó finú gbólẹ̀ àbí kó sì máa ṣàkìtìyàn rẹ̀ lọ. kọ́ fílẹ̀ kí májàsọ́lá finú gbólẹ̀ kọ́ finú gbólẹ̀ enough is enough. Hello somebody. ẹ̀yin ọmọ Yorùbá.